A kú dédé àsìkò ìjáre ní gbogbo ibikíbi tàbá tuntun láǹfààní láti máa wo ìkànnì yìí. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ̀ lórúkọ mi. Tó bá yẹ pé first time tuntun eléyìí tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì Lọ́fọ̀ọ́sẹ̀ náà sì lè já sí ẹ bá subscribe sí ẹ̀wẹ̀gbẹ́ rẹ̀ ọ̀hún ẹ̀rọ máa kọ̀ọ̀kan níbẹ̀. Tó lè bá máa pè ní notification bell ẹ bá wa tẹ̀ tán kọ́ yóò option mẹ́ta kan wá tí ń bẹ lókè òun kẹ́ mú option A lé àti lí. Tó lè bá máa pè ní option all nǹkan bá wa tẹ̀ bá ti tẹ̀ tán èèyàn dára ẹ̀ láǹfààní láti máa wo ìkànnì yìí ní gbogbo àtàwọn ìtọ́ bá ti jáde. Fúlàní tẹ́ lọ bá gẹ̀gán òfò lásán ni tí ìbá ṣe pé bọ́yá àwọn náà kọ àti torí àwọn kan ti ń dá ṣe tó bá gbé yín lọ ilé ẹjọ́ ẹ ṣẹ̀wọ̀n tẹ́yìn jáde bẹ̀ DSS wàá fìbọn kẹ́mi lé ìwọ́n tó lọ́ọ́ lọ́ọ́ rè bá àwọn kìnnìkan mú ọ́lẹ̀ tọ́nà ò mú ọ́lẹ̀ lọ bá wọn nù gbó sáwọn náà múlẹ̀ inú gbó ta ló sọ bẹ́ẹ̀ ta ló sọ ojú ọ̀nà rẹ̀ tó bá ti mọ bí wọ́n wà lọ mú wọn kó mú wọn wá tó bá gbà wọn mọ́ wá oní olè lọ bẹ̀ bọ́ọ̀bù wọn ọ̀dọ́ lójú ìbọn wọn ọ̀dọ́ lójú níjọ́ tí DSS wá bá ọ ní ilé rẹ̀ ń bàdàn bẹ́ẹ̀ yẹn ebi bẹ́ẹ̀ náà ni ẹ múná tó fi fún fẹ́ǹsì sànù ìbọn yẹn ràn ọ́ ọ̀ràn gbogbo àwọn ọmọ rẹ̀ ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni tí ọ̀sá ìbọn ràn mọ́ ṣé ìbọn àwọn èyí wá lójú àlóbi ti DSS tún sọ ìbọn yìí àwọn tó wá mú ọwọ́ ọ̀daràn àwọn èyí ṣe ń wú ọ̀daràn báwọn àpààyàn síkọ́rìtì wọ̀ pààyàn rí ìwọ pa Fúlàní o tún kó mọ̀ lú wọn. wọn wá yẹ ní ọ̀sọ̀ dọ̀rọ̀ ẹni ilé lọ́ba nínú bó ṣe ń wà wọn àmọ́ kápẹ́ bọ̀ ọ̀bà ràn wọn nínú bó ṣe ń wà wọn ọlọ́pàá wa fẹ́ lọ bá wọn àbí DSS fẹ́ lọ bá wọn àbí civil defence fẹ́ lọ rí bá wọn wọ́n wá àpìsíà àwọn ọ̀sán tí mo fi ràn wọ́n òsì onítọ̀hún tó bá níbọn kankan ọ̀ràn òun wàláhì tàlá súnmọ́ bíi láìláìláìlá àbí tí o bá ṣe ọmọkọ tààwọn nù àwọn kápẹ́jọba lọ́fẹ́ yìnbọn wọn wá ní kọ̀ọ̀rọ̀ aṣọ tí ó fi hàn yóò sì ràn tó bá gbẹ̀bà lára gan lọ́wọ́ kápẹ́jọba bá òfin bá fún aláyè yọ ọ̀rọ̀ àdá wọn náà sọ ọ̀làdà kan ọ̀rọ̀ àwọn alára sọ ọ̀làdà lórí a máa hàn ní ojú sẹ́mọ̀ tá a bá wà ń bẹ̀ ọ̀gbọ̀dọ̀ hàn àwọn òsàn àwọn ọmọ rẹ̀ wọ́n á sá lọ ní. ó dùn Mufti o ó ṣókì Mufti tààrùn ó Mufti mo double challenge yẹ tí wọ́n bá bí ẹ̀rí tí wọ́n bá bí gùdù mọ́ fádà ẹ̀ ẹni tó fo fẹ́ǹsì tó ṣe kinní kan tí wọ́n rí mú tàbátì àdátẹ́ ní tó bá bí ẹni dárúkọ ìyá tó jókòó sáàbùrọ̀dù tó bá bí ẹni dárúkọ tó bá bí ẹni tó pè lárọ àní báńdíìtì ni gbogbo yín sẹ̀ báńdíìtì ni yín tẹ́rọ́rìsì ni yín ẹ̀yin ẹni òfò Olúwo ti sọ̀rọ̀ oníṣàríà lọ làwọn fẹ́ egun àtiró wọlé yẹn àtiró jáde tani mọ̀ pé egun àtiró tó wọlé lè yẹn àtiró tó jáde Olúwo ń bèrè ṣàríà lọ bandits àwọn terrorists ń bèrè ṣàríà lọ lọ́yọ̀ọ́ Mufti wá ṣe ní jàbàlà bí àkísè ńlá ẹnu bí ọmọ alábíamọ ó ń sọ ìsọkúsọ lẹ́nu ó ń fi ohun ránṣẹ́ sí Yorùbá nation olóhùn ló ń kàtàbà tí àdá ẹ máa gbọ́ gbogbo ẹ lẹ́nu ẹ̀ wèrè onítàbà tí àdá lọ́wọ́ ló ká fún Tinubu kí báàgì ráìsì dínwó onítàbà tí àdá lọ́wọ́ ló ká fún ìjọba ló ń tọrọ owó kó fẹ́ kọ́ yunifásitì kírẹ́tì ò tàbá tí àdá bá rẹ fún ìjọba àbáwọn aráàlú kí wọ́n sẹ́ndì owó sí ẹ you go explain tire Yorùbáwùyí lórúkọ mi. ọgbọ́dọ̀ orílẹ̀ èdè is the best law. Ìlú mi ti bá practice kẹ̀kẹ́ ìlú wọn ìdájọ́ bẹ́ẹ̀ nítorí náà bá ti gba ọlọ́run gbọ́ òun ní kájọ́. Náà bá ti gbọ́ ọlọ́run ọba sọ tẹ̀lé àyè ọlọ́run ọba ọba ṣẹ̀wọ́ òbí ọlọ́run. Ẹni ẹgbẹ́sẹ̀ yìí àwọn Nàìjíríà bóyá ò lè gbé bóyá ìbáńkì ṣe ìbáńkì ní mọ́tà. Wọ́n ní Islam ló lè bandit bẹ́ẹ̀ bandit ní ìpínlẹ̀ ní Maka ẹ̀rí bandit ní Dubai ẹ̀rí bandit ní Bahrain ẹ̀rí bandit ló máa ẹni tí ẹ̀gbọ́n lọ́nkọ́ ní ẹgbẹ́ kọ́lọ́gbà èṣù ní bàtíjà ọba ti kọ́ lọ́wọ́ ẹ̀mí ṣe wá báláǹsì kò lè rí ibẹ̀ èṣù ọgbọ́dọ̀ èṣù lè ṣe
ayé ìsìlẹ̀ pàtàkì àtò àbórí èsì dà. Pàmò sí owó náà kó lè sùn sí báńkì ò lè wọ̀wọ́ ẹ̀ka díẹ̀ wàláhì tàbá ẹsẹ̀ ní wàláhì. Bí gbogbo olùbá wọ́n ní ká gbogbo olù. Àfi tí a bá a ṣe ń lọ ọlọ́pọ̀ nínú ẹ̀yìn náà ẹ̀sọ́ fáwọn ọba káwọn náà dà lórí ọlọ́run. Kí ẹ gbọ́rọ̀ sọ́lọ́ lẹ́nu. Àìgbọ́rọ̀ sọ́lọ́ lẹ́nu ní máa ń fa ilé ọlọ́pàá lò. Ọlọ́run ló sì ta. Ìwọ́n tó ọ̀pá ti gbọ́dọ̀ ọlọ́run. Èsì yọ̀wọ̀ àwọn ọmọ. Yọ̀wọ̀ àwọn ọlọ́dọ̀ àwọn adájọ́ ayé. Adájọ́ ọ̀run bẹ́ẹ̀ yọ̀wọ̀ adájọ́ class. Ṣùgbọ́n ayé ọlọ́run ṣe é. Kò náà ní tó gbogbo tẹ́ẹ̀rí àwọn tí wọ́n gbọ́dọ̀ gbọ́ ní àfà. Ibi Nàìjíríà lẹ́tí fi ní 2026 lẹ́tí fi òòsà lẹ́tí ṣọlá àbí ẹni tó ní ní ayé olóòsè ẹni tí ò ní ní ayé olóòmẹ́sì wọ́n sanwó fún ẹni tí ìṣe láńlọ́ọ̀dù. Ọ̀gẹ́nu léèrè ọlọ́run ló láyé òní láńlọ́ọ̀dù ọlọ́ọ̀sì ó kàn máa ń sí òòsà. Mo kí ẹwọ mo sọ̀rọ̀ lọ́nà ẹ̀yin aráàlú ẹ kú oríire, ẹ kú oríire ọba yín, ọmọ lásán èkejì ara ẹ̀ ó ní ṣàríà lọ làwọn fẹ́. Kò sí òfin kankan tó lè rúlù ayé tó kọjá ṣàríà lọ. A máa play Mufti náà onígbẹ̀lẹ́nu ìbẹ́ ni ẹni tó sọ lónígbẹ̀lẹ́nu ló ń pè lónígbẹ̀lẹ́nu. Àwọn ọmọ lásán èkejì ara wọn in 2026 tẹ́lẹ̀ bá mi orí àpèrè tó wà yẹ kí n mọ̀ nǹkan tí mo lè sọ fún ẹ Rashidi, torí orí àpèrè tó wà yẹn kò jẹ́ kí n mọ̀ nǹkan tí mo lè sọ fún ẹ. In 2026 ó sì bìlífù pé ẹ̀ tó pé àwọn kan ò ṣe ìsìlámù ní Boko Haram ṣe ń wọ̀lú wọn. Ṣé rí kò easy kò wà nínú ẹ̀sìn yẹn deeply kó rí ẹ pé kò easy. So ní 2026 okay, China nǹkan kí ló ti Boko Haram lọ sí China, kí ló ti Boko Haram lọ sí Amẹ́ríkà? Wèrèrè o wèrèrè o. Ẹ̀yin tèmi ẹ̀ka rẹ̀ ká sùn ẹ̀ka lẹ́kùn dédé àsìkò yìí according to the time tí Ṣóyí bàbá yìí ó bá wùyí lórúkọ mi. Èyí ni June 7th 2026 ọjọ́ keje oṣù kẹfà ọdún 2026 mo sì máa padà ṣe live show tí máa sọ̀rọ̀ nípa ìkòkò tó ń pọmọ tálíkà tó ló ń fọ̀lù mọ́ tó wá pọmọ olówó táriwo wá ta. Yes, we appreciate Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, we appreciate Nigeria Police, we appreciate Bola Ahmed Tinubu, we appreciate Ìró Ẹkùn generally pẹ̀lú gbogbo àwọn tí wọ́n jọ lọ ṣiṣẹ́ yẹn tí wọ́n gba àwọn ọmọ ẹ̀ jáde. Kì í ṣe pé inú mi ò dùn sí mo máa ṣe show lórí ẹ̀. I've been receiving calls since yesterday. Yorùbá, you have to talk on this, you have to talk on this. Okay, at your Lord pleases. Ẹ̀yin olólùfẹ́ Yorùbá wò, ẹ̀yin lẹ ní mí, but I am here to serve you guys. Kò sí wàhálà, máa ṣe show lórí ẹ̀. Ẹgbọ́n tí Rashidi sọ pé ṣàríà lọ, so àlìmọ́njìrì mẹ̀kúntúrú mẹ̀káfò alápá gígé ẹlẹ́sẹ̀ gígé ìwo ló ti máa bẹ̀rẹ̀ ńlẹ̀ Yorùbá. Ẹ̀yin ará wò ẹ ṣàpò oríire ọba ṣe because mi ìfẹ́ pè lọ́ba Emir Rashidi ó ti sọ wípé Boko Haram ò lè wọ̀lú yín tọ̀, wọ́n ti ka yàsí yíká ìlú yín, kò sí wàhálà, àwa gbàdúrà kó wọ̀lú yín. Ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ Mufti, ó fohùn ránṣẹ́, ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu Mufti. Ẹyẹ gbogbo tí Mufti sọ yìí ẹ jẹ́ ká gbọ́ délẹ̀. Mufti onígbẹ̀lẹ́nu of Nigeria Limited, ká gbọ́rọ̀ lẹ́nu nǹkan tó sọ. Ọlọ́bẹ̀ tó bá ń gbọ́ ọlọ́bẹ̀ Mufti ló ń jẹ́ bẹ́ẹ̀. Tẹ́ bá ti ń wo show yìí ẹ máa bá wa like show yìí, ẹ bá wa comment lórí ẹ opinion yìí sí comment section, ẹ bá wa share. Short video mi ò kí ń rìn mi mọ̀ nǹkan tó yẹ. Èmi bẹ́ẹ̀ gbọ́ ọ̀rọ̀ yìí mo sọ ní àkọ́kọ́ gbà mí lórí báyìí ó ti ṣe onítọ̀hún tó bá bí mi nínú àbọ̀jọ́ ta mi tí n bá gé tàbátí àdá ní àgbára Ọlọ́run 99% mi tí ì rí tí mo ké sí tí ò rí wọn á ké tàbátí àdá fún àgbára láti ṣe lọ tí ti bàjẹ́ ẹ̀rù
ẹ ní kọjá bí ẹwà ẹ máa parẹ́ ní ọmọ tẹ̀lé òfin bọ́lá wo akéwù akàwé àwọn Nàìjíríà ọmọ ọkọ ní ayé ni bí wa àwọn ọ̀jágun ọmọdé kẹfẹ́ mi ṣòfò àdìgbọ́n lọ bá Fúlàní kọ lọ pa Fúlàní tẹ̀ lọ bá gẹ̀gán òfò lásán ni tí ì bá ṣe pé bọ́yá àwọn náà gọ àti torí àwọn kan ti ń dá ṣe tó bá gbé yín lọ bí ẹjọ́ ẹ ṣẹ̀wọ̀n tẹ́yìn jáde bẹ̀ bí ẹ ṣe ṣe wàá fìbọn kẹ́mi lé ìwọ́n tó lọ́ọ́ lọ́ọ́ rè bá àwọn kìnnìkan mú ọ́lẹ̀ lọ́nà ò mú ọ́lẹ̀ lọ bá wọn ní ogbó sáwọn náà múlẹ̀ inú ogbó ta ló sọ bẹ́ẹ̀ àná sọ ojú ọ̀nà rẹ̀ tó bá ti mọ bí wọ́n wà lọ mú wọn kó mọ ọba àgbà wọn wa oní oní lọ bẹ̀ bọ́ọ̀bù wọn kàn ọ̀dọ́ lójú ìbọn wọn ọ̀dọ́ lójú níjọ́ tí DSS wá bá ọ ní ilé rẹ̀ ń bàdàn bẹ́ẹ̀ yẹn ebi bẹ́ẹ̀ náà ni ẹ mú lọ́dọ̀ orí fúnfẹ́ǹsì sànù ìbọn yẹn ràn wọ́n ọ̀rọ̀ gbogbo àwọn ọmọ rẹ̀ ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni tí ọ̀sà ìbọn ràn wọ́n ṣé ìbọn àwọn èyí wá lójú àlóbi ti DSS tún sọ ìbọn yìí àwọn tó wá mú ọwọ́ ọ̀daràn àwọn èsè ìwé ọ̀daràn báwọn apààyàn síkọ́rìtì wọ̀ pààyàn rí ìwọ pa Fúlàní o tó kó mọ̀ ìlú wọn ọwọ́ wáyé ní ọ̀sẹ̀ ìdọ̀rọ̀ ilé ilé lọ́ba ọ̀nà bó ṣe wà wọn amaka pípa ọ̀bà ara wọn nínú bó ṣe wà wọn ọlọ́pàá wa fẹ́ lọ bá wọn àbí DSS fẹ́ lọ bá wọn àbí civil defence fẹ́ lọ rí bá wọn wọ́n wá àpìsíà àwọn ọ̀sán tí mo fi ràn wọ́n kò sí onítọ̀hún tó bá ní ìbọn kankan ọ̀ràn òun wàláhì tàlá súnmọ́ bí láìláìláì láwù àbí tí o bá ṣe ọmọ ọkọ̀ tààwọn nù àwọn tábìlì bá lẹ́yìn ìbọn wọn wá ní kọ̀ọ̀rọ̀ àṣọ tí ó fi hàn yóò sì ràn tó bá gbé láàrin lọ́wọ́ tábìlì bá bá òfin bá fún aláyè yọ̀ọ̀rọ̀ àdá wọn náà sọ ọ̀làdà kan ọ̀rọ̀ àwọn alára sọ ọ̀làdà wọ́n a máa hàn bọ̀ ní ojú sẹ́mọ̀ tá a bá wà ń bẹ̀rẹ̀ ọ̀gbọ̀dọ̀ hàn bọ̀ àwọn òṣà àwọn ọmọ rẹ̀ wọ́n á sá lóní. náà àwọn wa ni mẹ́ta tó yẹ kí ìjọba kó dí pẹ̀lú wọn oríṣiríṣi yóò yàtọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n lo ìṣẹ̀lẹ̀ yìí láti gbogbo ti Islam àwọn òṣèlú méjèèjì wọ́n lè múnú táwọn méjì yẹn sí kí wọ́n lo ṣùgbọ́n yẹ́ ìmú tí a pọ́nbélé láwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí afẹ́ gbogbo ti Islam àwọn nọ́mbà wà láwọn ẹlẹ́bọ̀ kìí ṣe gbọ́ ẹlẹ́bọ̀ àwọn ẹlẹ́bọ̀ tí àìmọ̀ kan dà láàmú àtàwọn tí wọ́n kéré ìlú tí wọ́n jẹ́ wọn ò lẹ́rìí fún ẹbọ wọn tá a bá tí wọ́n sọ pé tí wọ́n ń ṣe ọ̀dà wọ́n wà mú wa lọ́ta láti ayébáyé ẹ̀sìn ọlọ́run kan ọ̀fara níborí orí ọ̀tá ntọ́nà kó ìrìnàjò tí ó ṣe manage ẹ má sọ mọ́ yí pé ẹfẹ́ lẹ́bọ̀ lọ́rùn lẹ̀ ọ̀rá ẹni tó ní ayé yẹn ká ṣoṣo náà ní Allah àpá ẹlẹ́bọ̀ àpẹlẹ́bọ̀jà dandan ká sọ fún pé gba ọlọ́run lẹ́yọ̀kan òun lọ́yẹ̀kọ́ máa sìn mọ́ sí nǹkan tí ò tọ́lọ́run mọ́ sí pé nǹkan tọ́lọ́run dá lọ́lọ́run láyé báwa ó ṣe wí nìyẹn bí kírísítẹ́nì ó ṣe wí nù bí júù ló ṣe wí nù tààràtà láti sánmà wá ẹni ó dá wọn síbí lọ́wọ́ máa kojú ẹ̀bọ̀ láti ṣọ̀ṣọ́ náà ti dá yìí the only thing that was separate láàrin ẹlẹ́bọ ni wípé ẹlẹ́bọ tí ń ṣẹbọ rẹ̀ tó lè wò ṣe Islam wò ṣe Christianity ó sì pààyàn ó sì níyànlá ẹbọ nìṣẹ́ àwọn ní ẹ ń pè ní làkúndé ìmùkú ẹ máa ṣẹbọ yín àwọn ọmọ sí Islam ṣùgbọ́n èyí tí ń pààyàn tí ń fi èèyàn rúbọ ẹ gbọ́ bí yé àmọ̀ sí wá sí gẹ̀ẹ́sẹ̀ tá a bá sì lè rí wí fúnjọba á ní wọn mú tó bá pààyàn kan pàwọn náà ṣe ìbá yẹ àwọn ẹgbẹ́ yóò kàn ṣẹbọ lọ́dọ̀ ara rẹ̀ ní àkàmọ́ sí wá sí mọ́ná èyí bá máa bú òun ṣùgbọ́n àmọ́ sòdodo fún wọn wá lè túnmọ̀ sí ìfúnlẹ̀ rẹ̀ ní ká sọ fún yín pé fúnra rẹ̀ ló béèrè tó wá ń dọ̀bálẹ̀ fún sẹ́yìn tọ́nà ó lè ní àgbo òṣàwọn tó bá jẹ mọ́ èkó náà lọ́dọ̀ rẹ̀ tí láti ẹ̀bá pé gbọ́dọ̀ bá pé bá a bá sọ wọ́ọ̀rọ̀ fún ẹgbọ́n nìṣẹ́ kò ní pé torí gbọ́dọ̀ bá pé n tá a sọ lórí òṣèké ni ọ̀sọ̀ bá láti jọ yìí àsọkàn dùn lásán ní òlúwulé fúnra mi náà mọ fọwọ́ra mi bí ọmọ dọ̀bálẹ̀ fúnrọ́ tó bá jẹ pé nígbà yẹn lọ́wọ́ sòdodo fún kí á ní ó kù fẹ́ padà sí ẹ sọ fún ẹlẹ́bọ̀ pé ọ̀nà tó ń tọ́ kí kì í sí ọ̀nà olùwọ́n ni ìrìnwá àwọn orí burú orí dákúnyẹ́ sí jáwé náà ọ̀nà àgbọ̀nbá kó lè ó sáwọn gẹ́wọ̀n ní àgbọ̀nbá látàmà jẹ́ wọ́n mọ̀ yìí pé irọ́ lè yí èyí ní kíni òtítọ́ àgbàwọn kan náà olóòsà yìí àyìnbá kan dáhùn láàmú ìgbà táwọn sọ̀rọ̀ mọ̀ wọ́n dọ̀tá àyìnbá àyìnbá wọn ẹni máa dáhùn láàmú ìgbà táwọn sọ̀rọ̀ sí mọ́ wọ́n dọ̀tá wa kí láì nà kan àìní àfojúsùn wọ́n dáhùn láàmú mẹ́tẹ̀ẹ̀ta tẹ́lẹ̀ láàmú wọn ní mọ̀ wọn mọ̀ ara wọn wọn kọ̀ wá láfojúsùn ìyẹn ni pé wọn ò ní ìròyìn kankan tó lè kan ṣe pọ̀ mọ́ ọ̀kan ẹni tó bá ti láàkì méjèèjì kò lè ní ìkàtà tí ó lọ ọ̀kan tó bẹ́ẹ̀ wọ̀ ọ̀kan ẹni tí ń wọ ọ̀kan òní máa dálé ẹ̀kọ́ lẹ̀ bí ọ̀bà dálé kí ó lẹ̀ tó yẹ pé yọ ọ̀dà ṣokò lẹ̀ ní máa ń kọ́ ọ̀yàn tó ló ti wọ ọ̀kan ọmọ tí òun kọ́ ọ̀yàn tí ó dìtọ̀ bá di kíni ọ̀la tẹ́lẹ̀ bọ́ bá gbọ́ ọ̀kan àtayébáyé ni ọba ti kírèètì lẹ́tà tẹ́lẹ̀ àwọn tó kírèètì lẹ́tà tẹ́lẹ̀ dè kan mọ́lẹ̀ wọ́n dè mọ́lẹ̀ nítorí ẹ ti ń bọ̀ tí ò ní sí àwọn ọmọ tí ó sọ àmọ́ táwọn bá kọ́ ọ́lẹ̀ wọ́n rìkà ẹlẹ́bọ lẹ́bìrì wí àwọn alákọ̀ọ́lẹ̀ ok àwọn tó sọ máa ń bí iṣẹ́ alákọ̀ọ́lẹ̀ tá a bá sọ pé abc alákọ̀ọ́lẹ̀ àwọn tó sẹ́yìn báyọ̀ bá yorùbá tasa alákọ̀ọ́lẹ̀ àwọn mùsùlùmí ni kí ni tiẹ̀ sọ tó bá ní bí àwọn yorùbá tán kọ́lẹ̀ kọ́ ebi wọ́n ya abc ni wọ́n ya abc tó bá yẹ pé bá já abc gbogbo nǹkan tí ẹlẹ́ǹkìbì lájọ́ ta ti ń jẹ́ràn yorùbá ń bo lọ́wọ́ orí abc náà ń ṣẹ̀ṣẹ̀ ń lòye èbú ṣẹ̀ṣẹ̀ dé ni wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́ ní abc náà mú abd bẹ́ẹ̀ tó táwọn wílé sìn tábà ní àmú látòrí ànábì ó ti lé ní 1400 years tá a ti ń fi kí n pọ̀ kan lẹ̀ ó
ó ní àfikọ́ kùránì lẹ́nu ayé káwọn tó wá kó ìjọpọ̀ sójú kan náà lẹ́yìn ẹ̀kọ́ ẹ̀ ntí tọ́ka sí pé táwọn àǹsẹ̀ wọn kọ́ lẹ́nu ayé ẹ̀ tí ó gbé tó mu wá àwọn òòṣà yín àtàwọn tẹ̀lé kí ni akọ́ lẹ́nu àwọn ó fẹ́ bẹ́ẹ̀ ilẹ̀ kẹrẹ́ẹ̀tì tẹ̀sẹ̀ nǹkan ní ìsìn sẹ́yìn wá ní wọ́n rán ilé náà lẹ́mọ́tò bá òòṣà lẹ́ tẹ̀lé àwọn òòṣà yín sábà nǹkan kan ẹ̀ mọ́ àánú ara ẹni wọ́n làwọn ní ilẹ̀ Yorùbá tí àwọn èsì Yorùbá tí èso ìgbà lòbí gbogbo wa ní ajábọ́ láti sámà ní àbí Lárúbáwá ni wá àwa láti ilẹ̀ Lárúbáwá àbí ilẹ̀ Ìgbò láti wá wọ́n jọ bí wa ní ẹ̀yìn eré bẹ́ẹ̀ lórí àìmọ̀ kan ayé àtijọ́ àwọn adé kúrò níbi àìmọ̀ kan ẹ̀yìn ó lè sì ní ajọ́ ń wà látẹ̀lẹ́tẹ̀lẹ́ ní ṣùgbọ́n àti Islam dé ó jẹ́ àmọ̀ pé ìlà wà ní ara ẹni láàrin abẹ́ẹ̀kọ́ ni ajọ́ ń sọ òòṣà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà nílò sí ya Ọlọ́run bí àwọn kúrò níbi òòṣà tó ń bàdá àti wá kúrò níbi irọ́ àwọn èsì Yorùbá báyìí àìmọ̀ wa rẹ ní kẹ́rẹ́ tó bá láàrin ilẹ̀ Yorùbá wá láàrin ilẹ̀ Yorùbá láwà yìí àmọ́ mùsùlùmí làwà ẹlẹ́bọ̀lẹ̀ yìí pọ̀ tó wá ilẹ̀ tí Yorùbá mi wọ́n máa wà ara wọn kọ̀ yọ́ máa yìí sì ń gùn wọn yọba bí kábíyèsí dá ó lóun ọ̀fẹ́ rí mùsùlùmí nílùú ó wá pẹ́ tí ọmọ sọ láyé lórí lóòótọ́ ẹ̀yìn lẹ́ni ètò ẹbọ èsì láyé fẹ́ fi yan ọ̀pọ̀lọpọ̀ ọba sórí àga àwọn tó bá bí kábíyèsí ń da ẹ̀yìn ẹlẹ́bọ̀ nìkan kọ́ máa bá sí ó lóun ọ̀fẹ́ rí mùsùlùmí níbi ìjọba ti lu ọ̀la gbogbo kábíyèsí náà wí lónìí àyèmọ̀ ká ti ń dà wọ́n láàmú lé ọjọ́ wọn máa ṣẹbọ tí wọ́n ń sin gbogbo wọn 70% wọn lẹ̀ Yorùbá lónìí mùsùlùmí ló ní ilẹ̀ Yorùbá lẹ́yìn náà kírísẹ̀ tó pọ̀ jù lọ ẹ̀yìn ló sì di owó ìṣẹ́ tó lè gba tẹ́ gbé lọ́wọ́ wọn máa rọrùn ṣùgbọ́n àwọn olúwa yìí wá jáde wá wọ́n ń bú wa ẹ bá fẹ́ bú wa ṣé irọ́ náà fi bú wa ẹ wá ń gbé ìjọ ọ̀jẹ́ náà wá pé àwọn bandit àwọn mùsùlùmí yẹn ni. ọmọ ìyá ni yín náà. orúkọ yóò sọ̀rọ̀ yàtọ̀ bá jọ̀ta tèmi wọ́n á máa lu àwọn ìṣẹ̀lẹ̀ yìí wọ́n máa lò ó sọ̀rọ̀ pé inú kàyéfì ni pé ẹ ní ẹni tèmi àti ẹ̀jọ́ ń gbèlú tí wọ́n bá ń fọ́ fún pẹ̀lú abẹ́kọ̀ọ́ ẹ̀rù rẹ̀ gbọ́dọ̀ láti ó bá ti ń bú ẹ̀ pátá wọn àmọ̀ wá orí social media tẹ́tí jánu tẹ́tí ń parọ́ mọ́ wọn ò kọjá bẹ̀ wọn à ríya wọn à bá wa gbé wọn wà béèrè pé ta là wá wọn wà wó kiri sí ọwọ́ wa ta lè fẹ́ fi àwọn wé à ń sọ òdodo ọkọ̀ gbọ́n tá à ń sọ lásán lórí social media ọwọ́ à ń fàtàkùn lórí social media wọ́n á wo tá à ń sọ ní ọ̀gráǹdì nílùú náà wà ọmọ ọba ni a ọ̀rẹ́ ọba ni a ọmọ ìjọba ni a ọ̀rẹ́ ìjọba ni a gbogbo wọn dáadáa tẹ́ wí lọ́hùn kí ló dé tọ́lọ́pàá òrì àtìsí orí wọn náà wà wọn mọ̀ pé wọ́n lẹ̀ pa kí ló dé ẹsẹ̀ ṣe òrì àtìsí wọn mọ̀ òdodo wọn mọ̀ pé wọ́n lẹ̀ pa ẹ wá fẹ́ lo ìṣẹ̀lẹ̀ tán pé àwọn ọ̀daràn tó yẹ pé gbogbo wọn máa gbé gbogbo wọn sì jọba láwọn wọn wá jí àwọn ọmọ gbé wọn sì gbé kírísítẹ̀ nìkan ohun tó pọ̀ ní àwọn ọmọ ọlọ́jọ́ mùsùlùmí muslim kírísítẹ̀ ni wọn nítorí àti àwọn tí wọ́n wáyé wọn ò lẹ́sìn kí ló dé à ń gbé kíní wọn tẹ́ fẹ́ lò nítorí pé ẹ̀ ní point tẹ́ fi lè bú wa dúkẹ́ ẹ̀ka máa wo chance àti ara ní àwọn èèyàn ẹ wá máa parọ́ lọ. àwọn number 2 wọn náà ní christian tí wọn mọ̀ wá christian tó mọ̀ wá parọ́ mọ̀ wá wọn àbá wọn wí ó lè mọ̀ láì pé ó ń bá jẹ́ mùsùlùmí àmọ́ tó bá nọ́ọ̀mà tí ọ̀yà wèrè nǹkan kò ṣe ọmọ pé kò sí tọ́ka ó ní fún àyè gẹ́sì èrò yéṣu wọn kàn bẹ̀rẹ̀ àwọn christian tọ́lá àkàwọn lé wọn ọ̀rọ̀ táwọn máa ń sọ òdodo táwọn máa ń sọ àwọn ń bínú sí àwọn bẹ́ẹ̀ ní àwọn àjẹ́ káwọn ọ̀rọ̀ wọn mú wọn wà á máa tẹ́lẹ̀ bá àjà ju irọ́ yìí lọ irọ́ bíi bọ́ǹbù láti ẹ̀ kà máa gbó lásán ni tí ẹ̀ka tí ariwo yìí kẹ̀ pa ó sì èyí rẹ̀ lọ fọkàn yín balẹ̀ wọ́n máa gbó lásán náà ẹlẹ́ẹ̀kẹta òun náà làwọn Yorùbá nìsan wọ́n bí gbọ́dọ̀ mọ̀ pa àwọn fẹ́ẹ́fì ẹ̀yìn náà ní abros ń tọ́ gbajúmọ̀ jù báwọn yẹn ti ń wé náà wà láàfà tó sọ̀rọ̀ jáde ó sì nídìí number 1 nígbà tó gbé sí yìí kò pọ̀ sí mu kẹ́ẹ̀rí Yorùbá kọjá kó nu Nàìjíríà tá a jọ ń ṣe wọ́n wá ní kí ló dé táfi ya kó ẹ̀wà nílà àkáyè láti develop reason tẹ́ ń wí ọ̀pọ̀ aláàkáyè wọn tó bá lajú ẹ̀ tó bá nílà àkáyè kò ní balọ̀ yìí wọ́n ní gbogbo ìyà ń jẹ wá ní Nàìjíríà ẹ̀ dàbọ̀ ìyàwó ní jẹ Yorùbá tí ọjà Haúsá tí ọjà Ìgbò àbí ṣé ó rọrùn ká sọ pé èdè ìyà tí ń jẹ Yorùbá yìí o èdè ìyà tí ń jẹ Haúsá Ọlọ́run bá ní pààrọ̀ ẹ̀ ó ṣèǹjẹ ó ẹ̀sìn jẹ kí tí a máa lọ sí ilẹ̀ Haúsá kí Haúsá máa bọ̀ wá sí kí ni ìdè ó ṣe wíjà ní ìyà tẹ kọ́bì kọ́rẹ́ǹtì ìyà tá ìjọ ń jẹ Nàìjíríà àni tó ní ìyà ń jẹ wá tẹ́ wọ́n sọ pé tá a bá ya lọ ìyà ò ní jẹ àmú wọ́n kù sí wọn àwọn olóṣèlú ẹ̀dàbù ìwé olóṣèlú ṣé ní bàtà àbájá lọ àwọn olóṣèlú ò tẹ̀lé ọdún wọn sọ fún yí pé Nàìjíríà ọ̀fẹ́ mọ kẹkẹtẹ ń tẹ̀lé yíya orí yí burú ní ẹ̀rí nígbà tí àwọn Biafra fẹ́ ya ẹ̀rí adúlé ẹ̀mí tó ṣòfò over 2 million kí Yorùbá wá sọ pé òfẹ́ ya ní ìsìn ẹ̀mẹ́yẹ ẹ̀mí tó ṣòfò. àwọn àmàlẹ̀ jẹ̀fọ́n pé èyí tó gba ara rẹ̀ lọ́dọ̀ àwọn tó wí ni pé ẹjọ́ lọ́sẹ̀ bá àríjẹ́ ìdìbò tí ń bọ̀ yìí nínú àríjẹ́ ìdìbò tí ń bọ̀ yìí nígbà tí pẹ́sidẹ̀ntì kan Nàìjíríà orí rẹ̀ wá burú pé àyà lọ nígbà tí pẹ́sidẹ̀ntì kan Yorùbá Haúsá ti ṣe Ìgbò ti ṣe ọwọ́ kan Yorùbá láti àyà lọ ọwọ́ náà wá Yorùbá ní ìyá bẹ́ẹ̀ kọ́ni ìwé ìdílé yóò sì máa pa wá wọ́n ní ìsìn ní ìjẹ̀tún rẹ̀ káàmì Yorùbá ti dàsìkò tí ó yà lọ gan sẹ́yìn kalẹ́ àkójọ kò wá sáwọn afárá kankan bẹ̀ kò sáfà sófin bẹ̀ kò sáfà súnmọ̀ bẹ̀ ifun àwọn chọ́ọ̀chì torí wọ́n pé wọn ọ̀dà sí rìdíìmù ọ̀dà sí èsì mẹ́mbà Yorùbá nìṣẹ́
orí wọn lajú ọmọ kí ni wọ́n pè Nàìjíríà baptist ọ̀dà sí òwò àjọ ìlàlá ìbátá ní ọ̀dà sí ẹ̀yìn kan ní láàkáyì kankan làwọn ọ̀dẹ̀kẹ́ tí wọ́n mọ kí ní bẹ́ẹ̀ ní ìlú abroad wọ́n ń gbé lẹ́wọ́n parọ́ fún ayín fún ọ̀wá ya wọn apàwọ́ kan mọ́ mi wọ́n ní ẹ̀yìn ò bá ní ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ díẹ̀ ilé ìsìn ìtàbà tí àdá sẹ́pẹ̀ fún ẹkùn tí ṣe onítọ̀ ní ọ̀pàdé láti kékeré mi bẹ́ẹ̀ gbọ́ ọ̀rọ̀ yìí mo sọ ní àkọ́kọ́ ọgbà lóye níbàdí kò tí ṣe onítọ̀ tó bá bí mi nínú àbọ̀jọ́ ta mi tí n bá kíta bàtí àdá ní àgbára ọlọ́run ìgbìlá ọlọ́run 99% mi tí ìrírí tí mo ké sí tí ó rí wọn á kíta bàtí àdá fún ìgbàlódé láti ṣe lọ tí ti bàjẹ́ ẹ̀ ní kọjá bí wọn ẹ̀ máa parẹ́ ni ẹ̀ wà pátápátá fídíò rẹ̀ ń bẹ lórí wọn fẹ́ gbẹ̀sán ní àsìkò yìí wọn lè gẹ̀gẹ̀ nípa déètì yẹn wọn lè dá security lẹ̀ fún ilẹ̀ Yorùbá láti máa gbógun ti ẹlẹ́bọ wọn á bí àwọn ẹlẹ́bọ olúwa léèrè ìjọ wo ni tàwọn security wà lọ bá wọn àjọ ń sọ wọn pọ̀ ni wọn á bí Christian léèrè àti kíbi tí tàwọn bàbá táwọn security látọjọ́ tó ti dáyé ìmọ̀ ẹ̀kọ́ ọlọ́pàá àti DSS àti civil defence ni òun ìpààyàn kìí lọ́nà yẹn yóò mú ọ lé ọlọ́pàá lọ́wọ́ ni ìwọ ọtọ́lọ́gbẹ́ bá security rẹ̀ ó ní yẹ̀yẹ́ ó lè wọ́n lọ ṣe ibi tí àwọn kìnìyàn wà ní ìgbogbo yín orí ọ̀sẹ̀ gbà yóò lọ ibi tí àwọn kìnìyàn wà èmi sọ̀rọ̀ òdòdó bèbèrè mo gbìyànjú mo rẹ̀ ń gbìyànjú lọ láti ọkọ̀ security ta ní ìwé kọ́kọ́fà gbogbo ilẹ̀ Yorùbá mo sọ jáde bẹ́ẹ̀ bá a ṣe ń ṣe ìwé rẹ̀ láti máa ṣe àti lo BBOB 16 àti more than 16 gbogbo wọn máa ń yìn wá ni lọ́rọ̀ àpẹẹrẹ wa sábẹ́ wọn ni ó rí bọ́n àwọn akọ́lá àwọn yóò gbé lọ́wọ́ àtẹ̀lé wọn àwọn wà tẹ̀lé wọn máa ràn wọn lábàbà wọn mú olè àyè tí yàn máa lé àwọn tẹ̀lé sìnkú dára lẹ́kọ̀ọ́ àmọ́ pé wọn bá fún ànídà lẹ́kọ̀ọ́ àwọn lọ́yẹ̀ wa dára àwọn ọmọ tẹ̀lé òfin bọ́lá wo akéwù akàwé àwọn Nàìjíríà ọmọ ọkọ ní arẹ́ni bí wa àwọn ọ̀já gbọmọdé kẹfẹ́ mi ṣòfò àdúgbò lọ bá Fúlàní kọ lọ pa Fúlàní tẹ̀ lọ bá gẹ̀gẹ́ òfò lásán ni tí ì bá ṣe pé bọ́yá àwọn náà kọ àti torí àwọn kan ti ń dá ṣe tọ́lá gbé yín lọ ilé ẹjọ́ ẹ sẹ́wọ̀n tẹ́yìn jáde bẹ́ẹ̀ DSS wà á fi ìbọn kẹ́mi lé ìwọ́n tó lọ́ọ́ lọ́ọ́ rè bá àwọn kìnnìkan mú wọn lẹ̀ tọ́lá ò mú wọn lẹ̀ lọ bá wọn nù gbó àwọn náà mú lẹ̀ inú ìgbó ta ló sọ bẹ́ẹ̀ àná sọ ojú ọ̀nà rẹ̀ tọ́ba tí mo bí wá lọ mú wọn kó mú wa ọba àgbà wọn mú wa tí gọ́ọ̀mẹ̀ntì bá sọ pé ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ojú láwọn ọmọ tí ń bẹ́ẹ̀ wọ́n lé wọn pa àwọn ọmọ wọn ọ̀rọ̀ tí gọ́ọ̀mẹ̀ntì sọ tí bàbá láfẹ́ mu ni kí DSS àbí ọlọ́pàá kọ́ lọ bá wọn kápá àwọn ọmọ wọn wọ bọ́ọ̀mù làwọn nílò oní onílọ bẹ̀ bọ́ọ̀mù wọn ọ̀dọ́ lójú ìbá wọn ọ̀dọ́ lójú níjọ́ tí DSS wá bá ọ ní ilé rẹ̀ ń bàdàn bẹ́ẹ̀ yẹn ebi bẹ́ẹ̀ náà ẹ̀ múná tó fi fún fẹ́ǹsì sànù ìbá yẹn ràn wọ́n ọ̀rọ̀ ẹ̀ gbogbo àwọn ọmọ rẹ̀ ti ń bẹ́ẹ̀ ẹni tí ọ̀sà ìbá ràn wọ́n sẹ́yìn ìbá wọ́n yí wá lójú àlóbi ti DSS tó ń sọ ìbá yẹn àwọn tó wá mú ọwọ́ ọ̀daràn àwọn èsè ìwé ọ̀daràn báwọn wà pààyàn síkọ́rìtì wọ̀ pààyàn rí ìwọ pa Fúlàní ojú kó mọ̀ ìlú wọn tó ìbá àwọn ọlọ́pàá lọ pé ìbáyà lọ́pàá lọ mú àwọn Fúlàní láàyè á sì fi yẹn lọ́pàá ọlọ́pàá ní wà sọ ìtọ́rọ̀ wọn bá jẹ mọ́ pé àwọn àná wọn àbá pa àwọn àṣírí ọ wá rí ẹni ọ̀sẹ̀ lọ́rọ̀ ebe ilé lọ́pàá nínú bó ṣe ń wà wọn amẹ́ká pípa ọ̀bà rẹ̀ wọn nínú bó ṣe ń wà wọn ọlọ́pàá wa fẹ́ lọ bá wọn àbí DSS fẹ́ lọ bá wọn àbí civil defence fẹ́ lọ rí bá wọn ó wá àpèsè àwọn ọ̀sán tí mo fi ràn wọ́n òsì onítọ̀hún tó bá nígbà kankan ọ̀ràn òun wàláhì tàlá súnmọ́ bíi láìláìláìlá òun àbí tí o bá ṣe ọmọ ọkọ̀ tààwọn nù àwọn tábìlì bá lẹ́yìn ìbọn wọn ní kọ̀ọ̀rọ̀ aṣọ tí o fi yóò sì ràn tọ́lá tó bá lára gan lọ́wọ́ tábìlì bá òfin bá fún aláyè yọ̀ọ̀rọ̀ àdá wọn ní sọ ọ̀làdà kan ọ̀rọ̀ àwọn alára sọ ọ̀làdà wọ́n yóò a máa hàn bọ̀ ní ojú sẹ́mọ̀ tá a bá wà ń bẹ̀ ọ̀gbọ̀dọ̀ hàn bọ̀ àwọn ọmọ rẹ̀ wọ́n á sàn lómi. ọba tó ní màlẹ́kà làwọn bá ṣe náà bí gbogbo ẹni ó sọ bíi ìbílẹ̀ eléyìí bíi ìbílẹ̀ olóòṣà bíi ìbílẹ̀ àwọn tẹ́ ń jánu yìí o ọ̀rẹ́ sàlẹ̀ mbẹ̀ ní ẹ tó bá ṣe oògùn wa wàhálà òun náà ló sọ oògùn fún un wọn lọ bí ẹ tó sọ oògùn fún ọ lẹ́ẹ̀kúta náà pé táwọn olùyọ́ sọ fún àwọn tó gbìn náà ta ló ń bá yín ṣe rí àwọn ẹgbẹ́ yín sẹ́yìn nílà káyìí tí ń jánu títẹ̀ jábọ̀ wọ́n bù ṣe wọ́n láwọn olóṣèlú olóṣèlú ló ń bẹ níbi èyí tẹ́lẹ̀ tó fún olóṣèlú máa ó lè mímọ̀ kìí ṣe lówó ṣùgbọ́n olóṣèlú náà máa kó yẹn báyìí ẹ bàbá tó kó yẹn kó yẹn reality tá a mọ̀ rí ẹ máa wo bó sẹ́wọ̀n bó sẹ́wọ̀n over 90% rẹ̀ ló súnmọ́ gbó tàbí kó súnmọ́ bọ́dà bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ètò ẹ̀ bá rí tọ́pá wọnú ògbóró àwọn tí wọ́n jánu ní kẹ́bí léèrè ta nínú yín tọ́kàfẹ́ ló ṣẹlẹ̀ tọ́kàfẹ́ kó àwọn ọmọ ọlọ́mọ pamọ́ DSS lọ ṣiṣẹ́ yín àti bí wọ́n sì túbọ̀ yóò àti yóò tù tí gbogbo ayé náà sẹ́rà àwọn ọ̀daràn tẹ́sí káàkiri kẹ́ gbọ́ dáadáa kí DSS ló sì máa gbọ́ Chad ní Niger ní Cameroon ní àyè àwọn intelligent agent àwọn orílẹ̀-èdè ńláńlá ni tẹ́ ń rìkútù àwọn ọmọ ogun fáwọn operation tó jẹ́ special operation fún wa wọ́n àwọn ọmọ ogun táwọn foreigner tí wọ́n lò wọ́n bẹ ní Chad tẹ́lẹ̀ káàpù tuntun wọn owó rẹ̀ wá láti abroad fún wọn àti bá àdúgbò àwọn yẹn pọ̀ ìran Fúlàní Haúsá ni wọ́n pọ̀ jù nínú wọn ìran nínú àwọn àbẹ̀ àti Cameroon o àti Chad o àti Niger o bẹ́ẹ̀ gbogbo tí mo wí ní ìsìn àwọn alágbára tí ń lò wọ́n ò lò wọ́n mọ́ tàbí sọ wípé 90% wọ́n ti dà wọ́n lẹ̀ wọ́n ti wá síjú síbọn owó tí wọ́n sì ń fún wa dọ́là wọn ní fún wa lówó wọ́n ń gbádùn òṣìṣẹ́ ju iye tí wọ́n kọ́ wọn pé wọ́n máa yìnbọn káàkiri fún àwọn pírísẹ̀ tí wọ́n lò wọ́n fún ìbá ń bẹ lọ́wọ́ wọn ọ̀gbá kó lọ́wọ́ oríṣi wọ́pọ̀ ń bẹ lọ́wọ́ wọn
wọn gbà kó lọ láti ń lò wọn ẹjẹ ìfẹ́ lágbègbè nìjẹ́ ìlé France kó ń bẹ̀ France láwọn tiẹ̀ tó tún alẹ́ gbogbo African country ṣẹ́ ń lé àwọn bíbí yìí wọ́n láwọn fẹ́ fọ́nínà mọ́ gbogbo bí wọ́n ti ní wọ́n fẹ́ fọ́nínà mọ́ àbí bí fọ́nínà bá wulẹ̀ wà kọ́ńtì àwọn bíi Nàìjíríà ò ní ìdí fọ́nínà láyé Yar'Adua àwọn tráyì láti wá ní military base níbi ìjọba wọn ọgbà house wọn ọgbà gọ́ọ̀mẹ̀ntì ọgbà gbogbo àwọn orílẹ̀-èdè báyìí iná tí máa ń lorú àwọn wọn pé ẹ lọ mọ́ dà wọn láàmú wọ́n lè máa wá ràn lọ́wọ́ àwọn orílẹ̀-èdè ayé tó ṣe nìsín ní tí wọ́n fi máa jẹun ìlú tí ọba ti ní kọ̀ọ̀kan balẹ̀ wọ́n ní expert làwọn láti fi hàn lọ́kàn balẹ̀ tẹ́ ẹ bá ti ń pariwo báwọn wọ́n wà lè kó ọmọ ogun wọn wá ẹ wà máa sanwó tọ́lá àwọn bọ́sẹ̀ wọn wọ́n ti ná wọ́n invest pọ̀ lórí ìka ìjagun lórí ọmọ ogun owó tí wọ́n rí lu wọn káwọn America 755 military base báràkì ológun 755 lórí àgbáyé kéèkùn Nàìjíríà ní ẹyọ kan iná ní ti bẹ́ẹ̀ Nàìjíríà kí lọ́jọ́ fi ní 755 Britain ó ní atm mọ́ra 300 France ó ní atm mọ́ra 200 tí wọ́n sì ní ìdájí máa náwó lé lórí tó máa dé àwọn invest lórí pé ẹ máa gbà wá pé táwọn bá yín sọ yín àwọn aráàlú láwọn ò fẹ́ yín ẹ sì máa sọ wọn sáwọn olóòrùn sọ́jà wa àná ọlọ́pàá ti á ní àwọn tí wọ́n máa lù láti gbàgbé olúdùgbù àbí bí wọ́n pa wọ́n pé kankan ṣẹlẹ̀ kò lè ṣẹlẹ̀ àbí bí wọ́n fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ pé àwọn nídìí àwọn ìlú rẹ̀ làwọn yìí tá bá ti ń jiyàn àgbẹ̀ báńkò ní síkàtí gọ́ọ̀mẹ̀tì ò ní máa tọrọ káwọn èèyàn máa pọ̀ wọ́n lè bá máa rówó lára wọn ọ̀nà kan náà ọ̀nà àwọn ọ̀daràn ni ẹlẹ́ẹ̀kejì tí ara àwọn ọ̀daràn kan máa ń ẹ̀dá kan wà lóhùn láyé gẹ́gẹ́ bí mo ṣe sọ bọ̀ wọ́n sì lè máa wá owó fúlàní kan sọ lórí social media gbogbo rẹ̀ òdodo rẹ̀ ní ti sọ ó ní wọ́n sọ pé àwọn ẹran táwọn kó lọ sọ́jà tí wọ́n bá ti jí wa gbé ń bì ó ní gbogbo àwọn tí wọ́n wá òun kì í sí fúlàní Nàìjíríà kì í sí Haúsá Nàìjíríà kì í sí àwọn ọmọ Nàìjíríà ó láti ìta bíi Chad bíi Niger kankan náà ti ń wá ó ní kódà tí wọ́n máa ń pè tó ní wọ́n jí fúlàní náà gbé bẹ́ẹ̀ ó ní tí wọ́n máa ń pè àwọn gbọ́ tí wọ́n sọ wípé àwọn ẹran táwọn kó lọ sọ́jà náà bá ti tà àwọn bọ̀ wálé ó ní wọ́n máa ṣàdúrà pé dáadáa ní èdè o àwọn bí àwọn tí wọ́n kó ìlera tí wọ́n wí tí wọ́n bá ti sanwó wọn owó làwọn fi wọn máa lé fún wọn ẹ lọ wọ dáadáa àwọn ajagunta ni kò sẹ́ni tí ò lè háyà wọn ajagunta ni wọn lẹ́sìn nítorí pé ìlú wọn Islam lọ gbàbẹ̀ láti lè máa jó ọkọ mùsùlùmí àbí wọn fi lè máa múra bá ṣe múra lù wọn náà lẹ́sẹ̀ ìfẹ́ múra lọ́dọ̀ wọn kì í ṣe Fúlàní Nàìjíríà ẹ̀sẹ̀ wọn ni wọ́n máa fi ẹran jẹko tá a bá rí gbọ́n kọ́mọ nù wọn gbọ́n kọ́mọ bẹ́ẹ̀ ní Yorùbá náà ọmọ bẹ́ẹ̀ ní Yorùbá náà ọ̀daràn náà pè lọ́daràn onídìí sọ pé ìyàrá lọ́daràn tí Yorùbá bá jalè àlùsọ́kọ́ náà Yorùbá ní jalè ní Yorùbá bá jíyàn pé ṣé ilẹ̀ Yorùbá iṣẹ́ ìmọ̀ lòyàn ni ṣé ìdìbò lórí ọ̀rẹ́ ẹlẹ́ni ni ọ̀daràn lọ́daràn ẹ̀ náà pé ìran ẹ̀fẹ́ da Nàìjíríà wà níbi kẹ́ máa pé ìran ṣé ìfẹ́ bá pa wọn bí sùn òfin pa ìran ní ìlú wọn àwọn ọmọ yín lóyún fẹ́ẹ̀sì jù nílùú wọn torí wọn kàwé ní Kánò lápèjọ lẹsẹ ọsùn kan bẹ Kánò gbogbo wọn nẹ́ẹ̀nà 99% jẹ́ náà ọsùn yẹn ọmọ Haúsá ni ọmọ Yorùbá ló sì ní tó ń gbàtẹ́ bá ń pa àwọn níbí wọn ò ní pa ìyẹn náà ọ̀daràn lánìkẹ́ lọ ìfẹ́ẹ̀sì ẹsẹ̀ fún ọlọ́pàá náà ìmọ̀ọ́sẹ̀ ìdájọ́ ọlọ́pàá ó ní iṣẹ́ tó pọ̀ tí ó ṣe lórí kóńgó tó sọ pé bó ṣe yíre ọlọ́pàá bá pamọ́ ní ìṣèlú ti mọ̀lẹ́ yóò ṣe fẹsẹ̀ láìsí àgbélé òfin lọ́wọ́ yọwọ́ àrùjọ tẹnu rẹ̀ tọ́jà rẹ̀ èrí wà kó tó ṣe àṣẹdájọ́ fún wọn kàn ọkàn lọ súnlé wọn ná ó sùn mọ́sálásí wọn ná ọ wà ní wípé ọjà àfihàn ìwà tẹ́sílẹ̀ ìbálòjà fún ìwà wíjáǹsì tó gbé ọjà nífẹ̀ mọ̀tẹ́kẹ́kẹ́ ìfẹ́ tẹ́ ń jagun tẹ́ ń gbàgbó kájẹ́ tó bá gbọ́n náà ni orí náà ti ń dọ̀ láàmú dé sí ìyẹn gbọ́dọ̀ rẹ̀jísítà àrùn security ìwé ọba yìí jẹ́ ẹ̀rẹ́yìn ọ̀dẹ̀ bẹ́ẹ̀ ń ṣe jagunjagun nípa wa ẹ̀rẹ́ farabalẹ̀ bẹ́sẹ̀ mọ̀tẹ́ mi lè rí pé ẹ sọ bí a lọ tàti lọ́pàá yẹn àwọn tẹ́ ìwé yìí aṣọ bí tí a lọ tàti lọ́pàá yẹn tàbí máa fi wé tẹ́lẹ̀ láfi àwáwé ẹlẹ́kọ̀ọ́ ní àfikọ́ mùsùlùmí ní a ṣe dàbí kí Muhammad aláfà àtẹni ẹni ó júwe ẹ̀sìn tí kílẹ̀ sí wọn kí lọ́jọ́ aláfà wọn àbí kan pásítọ̀ ìdọ́jọ́ kíṣẹ́ ni mo sọ sọ́ọ̀ṣì èrí mo sáàṣì mọ̀ wáyé ọmọ àfáà ni mí ọmọ ọba ni mí ọmọ ìlú wo ni mí àrídù ẹ̀dá tó dìde lórí wọn parí lọ́tẹ̀ ìparun àbíwájú èyí tó tóbi jù ní oṣù ìlú wo náà ni ẹ wá sọ ìwò tó dìde wọn máa ń yìn wá ní ọlọ́pàá oyin wa ó dà sọ́jà ti máa ń tọmọ ìlú yìí oyin wa DSS oyin wa àwọn òní bá rẹpọt kankan lọ́bẹ̀ anybody àwọn máa lọ bá wọn ní ọ̀gá àsìjọ sí ní tí bàbá báwọn náà invite wa àlọ́ fún ọ ní information àjọ ń ṣe ni wọ́n máa gbogbo tẹ́ wípé oyin ti dàrá tó ní wọ́n dàrú pọ̀ lórí social media fẹ́ sórí wọn kà fẹ́ sọ gbogbo aráàlú pé ẹ̀rọ máa gbọ́rọ̀ wọn tẹ́ bá ti débẹ̀ kan máa wọ́ dànù wèrè ń sí ẹlòmí ìyá kan bẹ pé dókò tí àbúrò tẹ́ bá ti sọ̀rọ̀ ẹlòmí débẹ̀ rẹ̀ ni yàtọ̀ máa jábọ́ náà ni wọ́n tó sì ń lé tọwọ́ sọ̀rọ̀ àwátà wà ní ìkànnà àrùn ni tó náà pàrọ̀ àbí ẹ̀rọ tí ọlọ́dá security lẹ̀ wọ́n mọ̀ security wa ọlọ́fọ̀ ní dóbi jáde ó ti gbẹ̀sẹ̀ lọ́wọ́ rẹ̀ àwọn ọ̀dẹ̀ lásán. ẹ kó lórí ibú lélẹ̀ ṣe rí pẹ́ ní òfò ni ó ń pèèyàn ní arọ tẹ́sìn yẹn bá jẹ́sìn gidi èmi ò mẹ́ni tó ń bá wí o ṣùgbọ́n tẹ́sìn yẹn bá jẹ́sìn gidi ṣó yẹ kó máa pe èèyàn ní arọ alólórí burúkú ni wọ́n a ní ẹ má tẹ̀lé wọn alẹ́ ní òfò ni wọ́n èmi ò mọ̀ ìyá tó ń bá wí o torí wọn ò bí aláya ẹ̀dá Mufti wò mo triple challenge ẹ ẹni tó fo fẹ́ǹsì nígbà táwọn DSS dé tó bá bí fún ògùn orí pọ̀npọ̀pọ̀ ìyá ńlá yàyà ńlá yẹ ẹ̀rẹ̀ kó dárúkọ onítàn ìyá tó jókòó sáà bọ́ọ̀dù
tó ń sọ̀rọ̀ nípa Yorùbá nation tó bá bí pọnrí mọ pọ́npọ́n yànláyà ẹ̀rẹ́ kó dárúkọ onítàn. Ẹni tó o pè láàárọ̀ tó bá bí fòrọ̀ pọnrí mọ pọ́npọ́n yànláyà ẹ̀rẹ́ kó dárúkọ onítàn. Ẹnu ẹ̀ tó ń ṣe bọ̀lọ̀bọ̀lọ̀ bí ọbẹ̀ yíyọ̀ ti kán ń já yẹn. Ṣé bó kàwé ó dẹ̀ kéwú ó dẹ̀ mòfin ó dẹ̀ ní tàbátí àdá tí ò lọ kọ́ àwọn wá nínú igbó. Ok, òfin bá wa dá sí, ìjọba bá wa dá sí, oníwèrè ní súná ẹ̀. Wọ́n pa wọ́n kó màálù wọn. Mo rẹ́ ni tó gbé màálù tó gbé gojú wíńdò. Lálá ìgbọ́mọdọ̀ èyí tún lè tàbí olè. Ẹ̀rí pó lè kú èyí tún lè tàbí olè. Wèrè. Ó dùn yìí. Àánú ẹ̀ dẹ̀ ṣe mí. Àánú Mufti wo dẹ̀ ṣe mí. Ó dùn ún. Wípé wọ́n lọ bá àwọn fámìlì ẹ̀ ńlé. Ó lóun ló ń ka Tàbátí Àdá fún Yorùbá nation. Tàbátí Àdá tí ò lè kà fún Tinubu kí báàgì ráìsì dínwó. Tàbátí Àdá tí ò lè kà tó fi ń tọrọ owó pòun kọ́ òun fẹ́ kọ́ yunifásitì kán gba nǹkan fún un lówó dey play lórí irọ́ ó níyàwó ló ń jẹ Haúsá tí ò jẹ Yorùbá tí ò jẹ Ìgbò. Ó ní káwọn shift ìyà ọba wà lára mú nílẹ̀ Yorùbá wo ń ṣe ní ìyà. Ó ní pé wọ́n ìṣẹ̀ máa pààyàn nílẹ̀ Haúsá tó ń gé wọn lórí. Bàtọ́ pààyàn ọ̀kan tó ń gé nìkan lórí ilẹ̀ Yorùbá ń sìn ó bá ṣe tú síta. Ohun tí wọ́n ń pè ní Yorùbá nìyẹn. Àwa ò ń ṣe ẹran ìyà. Àwa ò kì í ṣe ẹni ìyà. Àdẹ̀ kì í ṣe ẹran ìyà. Ṣùgbọ́n Mufti pẹ̀lẹ́ má sunkún mọ́. Ó dùn ẹ̀. Ó ní Yorùbá nation fẹ́ ya. Àwọn òde nígbà kan ya. Tó bá ní kò ní ṣojú ẹ̀. Àwọn ayálẹ̀ Yorùbá wọ́n mọ̀ yìí máa ṣe fún ẹ. Wọ́n wọ lórílẹ̀ Yorùbá nation ó fo fẹ́ǹsì. Àwọn ọmọ táwọn máa kà tí ìbọn máa fi ràn. Àwọn ọmọ táwọn máa kà tí àdá máa fi ràn. Ṣé pé wọ́n ẹ̀ṣẹ̀ máa pààyàn. Wọ́n ṣẹ̀ṣẹ̀ máa jíyàn gbé. Àwọn family bandit. Ṣé pé bandit béèrè ṣàríà lọ àwọn náà béèrè ṣàríà lọ. Eégún àtiró wọlé èèyàn àtiró jáde. Ta ni mọ̀ pé eégún àtiró tó wọlé èèyàn àtiró tó jáde. Ẹ bá mi fi gbogbo tẹ́ bá rí nínú ẹ bá mi fi sí comment section. Ẹ bá wa share fídíò yìí kó kan Mufti. Wípé ẹnìkan ti fún lésì o. Pé èmi Yorùbá wò ayé làgbé abẹ mú tán bá bí aláya ẹ̀ rè. Kó dárúkọ ẹni tó fò fẹ́ǹsì. Kó dárúkọ ìyá tó jókòó sí kinní. Kó dárúkọ ẹni tó pè láàárọ̀. Ẹranko játijàti. Wọ́n kò sọ pé ò kì í ṣe Yorùbá. A máa sọ̀rọ̀ ẹnu a máa ṣe jẹ̀bẹ̀lẹ̀. Òpònú fara yí kọ́tà. Ẹni òfò ẹni ìyà bí ẹni tó ya. Onítàbátí Àdá lọ́wọ́ ni wọ́n ń jí àwọn èèyàn gbé. Lóòní káwọn ọmọ tààrùn ẹ̀ kan wọgbó. Tààrùn military ẹ̀ òní kan wọgbó kan lọ káwọn kan jí gbé wá.